ẹni tó lùlù fún bàbá àrà rèé o nígbà ayé ẹ̀ nínú rẹ́kọ́ọ̀dù bàbá àrà kan ó lùlù kan bẹ̀. ọgbọ́n ayé òtún bá ń tẹ́ ìmọ̀ ayé òtún bá ń tẹ́. ẹ̀sùn kàkà ká ẹ ronú bí o bá jù mí lọ o ò jọ lọ́n lọ. ní ọ̀kan lára àwọn onílù gbajúgbajà olórin ẹ̀mí ni Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá bàbá àrà. arákùnrin náà ń jẹ́ bọ̀dá Hassan. ta ni ẹni tí mò ń sọ ìgangan? Olúwa ó ṣe ọpẹ́ wà òdo ọwọ́ ayé kan kò dáṣẹ́ rẹ̀ dúró gbogbo wa lábẹ́rẹ́ ká jíjó ayọ̀. ìgbà kan wọ́n ti ń dá dúró tẹ́lẹ̀ láì lórin ṣùgbọ́n ṣòro ló mú ọdẹ tó ń lórin wọ́n ń fìyẹn kọ́kọ́ gbàdúrà fún ẹni pẹ̀lú eléyìí ò ní jẹ́ tiẹ̀ Ọlọ́run á sì fún wọn ní àlàáfíà. bọ̀dá Hassan bàbá àrà tó jẹ́ pé ńgbà tó wà láyé mi ìríjú ẹ̀ kan lọ ẹni tó wá ń lùlù fún bàbá àrà lọ́lọ́run ní kémi wá dúró tì yí o. madam kí ló ń pa yín lẹ́kún? nǹkan tó pa mí lẹ́kún ojú wípé nǹkan kan ni ó máa ń gbé ògo ènìyàn ga torí pé nǹkan tí ẹ wá ṣe lónìí ká ní ẹ pàdé bàbá tó jẹ́ bàbá fún àwa tó jẹ́ bọ̀dá fún ẹ̀yin tí ẹ bá pàdé wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbàgbé bọ̀dá Hassan tí wọn ò rántí wọn mọ́ ṣùgbọ́n tí ọ̀gá wọn bá ṣì wà láyé Ọlọ́mọlá ó ṣeé ṣe kó má rí báyìí nǹkan tí mo rántí tó pa mí lẹ́kún ni. báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn? àwọn ń gba ilé èmi gba ṣọ́ọ̀bù ṣùgbọ́n mo mú wọn gẹ́gẹ́ bí bàbá is my mentor wọ́n dẹ̀ jẹ́ ni tí ó ń gbà mí ní ìmọ̀ràn dáradára. Laye bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Laye bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú egbògi Laye bitter tea ewé àti egbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ olùrà lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. bọ̀dá Hassan ẹ má ké tẹ́ ẹ bá ń ké ń sìn kí ni káwọn tó kú ti ṣe? wẹ́ kò sí tẹ́dá lè ṣe lẹ́yìn Ọlọ́run nítorí mo rántí àwọn nǹkan kan tó dẹ̀ dùn mí kò yẹ kí bàbá rà kú bó ṣe kú. Ọlọ́run ti sọnù ọ̀rọ̀ ẹ̀ náà ó la ṣàdínbà mi ó ní èmi tètè mú olódodo lọ ṣáájú ọjọ́ ìbí. bàbá rà òkú èsì Ọlọ́run bàbá rà òkú sórí ẹ̀dá tó bá kú láyé lẹ́ni tó bá ti kú tó ń rántí mọ́. igi jẹ́gẹ́dẹ́ onílù bàbá Mọ̀nsúrà ìyá mà gbọ́dọ̀ jẹ mí a kì í lẹ́ni ní mo sàn ká mú un kàn ẹni tó bá lẹ́ni níbi tí ọ̀sán so sí èyí tó dùn ló máa mú kò ní mú ètò kàn. Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá àti wà àti pẹ́ nítorí kó tó di pé báǹdì dé ó ti wà ní Kánò tó dẹ̀ wà máa ń kúrò ní Ṣàgámù bí máa lọ bá ń Kánò ni a máa jọ ṣeré tá a máa jọ ṣe gbogbo ẹ̀ àtúndẹ̀ tó padà sí Ṣàgámù àwa wà ní ṣọ́ọ̀ṣì kan náà ṣọ́ọ̀ṣì yẹn wá jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n tó jẹ́gbọ́n fún bàbá ẹni yẹn jẹ́ ọmọ Ọ̀pẹ̀rù ìyá ẹ̀ jẹ́ ọmọ Iléṣà ìyá ẹni yẹn jẹ́ àbúrò fún bàbá àrà so tẹ́mi bá ti lọ sí Kánò tá a bá fẹ́ ṣe anything ní church bóyá kántátà ni o bóyá kórè ni o màá lọ síbẹ̀ á kọrin èmi á lùlù sí á rìkọ́ọ̀dù ẹ̀ màá mú wá sí church àwa ṣe practice lé lórí kó tó dé àti ṣe practice àti everything tó bá kàn lè dé ká go on ni ṣùgbọ́n tó dẹ̀ lẹ́nu tó padà sí Ṣàgámù wa mo ní ṣọ́ọ̀bù kan tó jẹ́ pé nínú ṣọ́ọ̀bù yẹn ó wà nínú ṣọ́ọ̀bù yẹn bíi ó máa jí dọ́dọ̀ mi láàárọ̀ torí kò tí ì níbi tó ń lọ ńgbà yẹn adọ́dọ̀ mi láàárọ̀ àjọ wà ń bẹ̀ títí bí ọdún kan ṣá
lẹ́kọ́ tó di pa àbẹ̀rẹ̀ band. ó ní nǹkan kan tó fà á tẹ́fidẹ́ni tó ń lọ pa náà. kábíyèsí Ọlọ́run. ẹ̀yin ni president àwọn drummer. fún ìgbà kan ni láti ìgbà tí bàbá àti fún mi ń bélére lọ. mi ò ń bélére lọ àfẹn tó bá kàn wù mí. àbúrò mi kan ló wá sọ fún mi pé àwọn fẹ́ kí n máa bá wọn play. ẹni yẹn ń kọ òbí style. mo ní mi ṣe ẹni yẹn sáà fọ́ọ̀sì mi ó bẹ̀ mí títí bá lókè. mi ò bá wọn lọ ju play méjì àbí mẹ́ta. play tí mo lọ last náà pè mí bẹ̀ pé brother mi ṣaláìsí. ìjọ yẹn mi ò wá lè ṣe nǹkan kan mọ́ mo sáfagídí ṣe wọ́n á wálé pàtó di tí mo délé àsìkò yẹn jọ Sunday that was Saturday àsìkò yẹn jọ Sunday ọjọ́ mẹ́jọ brother mi yẹn kú ọ̀la ni mo l'accident which is October 30. ọ̀gá mi tí tó dúró tì mí nígbà tí mo l'accident Owólabí Ògúnyànwó Majestic èèyàn ni ó Ọlọ́run ó bá mi ràn lọ́wọ́ Ọlọ́run bá kó bá mi dúró tì Evangelist Owólabí Ọlọ́run kó dúró tì. ẹ lùlù. ọwọ́ ayé kan kò dáṣẹ́ rẹ̀ dúró. gẹ́gẹ́gẹ́gẹ́. ọgbọ́n ayé òtún bá ń tẹ́ ìmọ̀ ayé òtún bá ń tẹ́. ẹ̀sùn kàkà ká ẹ ronú bí o bá jù mí lọ o ò jọ lọ́n lọ. ẹ̀yin olólùfẹ́ ti Bíọ́lá Adékúnlé orúkọ mi ò yí padà Abíọ́lá Adékúnlé lórúkọ tèmi tí mo jẹ́ òṣèré onítíátà mo fẹ́ gbé yín débì kan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ǹjẹ́ ti gbọ́ nípa Àlàní Nightingale ní YouTube wọ́n ń kọ orin tó máa kọ́ ni lọ́gbọ́n tí wọ́n dẹ̀ máa sọ̀dí kẹ̀kẹ́ sí tẹ́ ẹ bá ti gbọ́ ẹ sáré lọ sí YouTube ń sìn kẹ́ ẹ tẹ Àlàní Nightingale tẹ́ ẹ bá ti tẹ̀ tán kẹ́ ẹ wá subscribe kẹ́ ẹ wá gbọ́ ogun àwọn orin tí wọ́n ń kọ tẹ́ bá dẹ̀ ṣe ń gbọ́ orin yẹn náà ẹ máa kọ́mẹ̀ǹtì sí nítorí pé mi ò kí ń gbórin mi o tálàní Nightingale bá ti sọ̀lù sí mi níbàdí kò jọ́ mi ò kí ń gbọ́ wọn ẹ wá mọ̀ nǹkan tẹ́ tún máa ṣe tẹ́ bá tún wá kúrò ń bẹ̀ ẹ lọ sí Instagram ẹ lọ bá mi follow Àlàní Nightingale lórí Instagram tẹ́ bá ti wá ṣe gbogbo yẹn ẹ máa jẹ́ k'Àlàní máa sọ̀lù sí yín níbàdí kẹ́dẹ̀ máa comment ẹ ṣẹ́gun ẹ̀yin tèmi and make sure you share ẹ share link wọn náà kò ní bàjẹ́ fún mi níwá yín tí Àlàní Nightingale ló lè ṣe kó pọ̀ kẹ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African fruits also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayan Excess RM 139YS Up Minister Road South Rayan London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.